káàbọ̀ padà sórí ètò Miliki Express gbogbo ẹ̀yin ará lé. Mo lérò pé ẹ̀ ń bá mi fọkàn bá ìtàn ìgbésí ayé ọmọ májẹ̀mú lọ. Wọ́n láwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ láti ọmọ ọdún 12. Bàbá, nígbà tí iṣẹ́ ìránṣẹ́ yìí wá bẹ̀rẹ̀, tí mọ́mì yín sọ gbogbo bí ìrìn àjò yẹn ṣe rí, wọ́n sọ fún yín. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, ó tó di pé ẹ wá decide pé ẹ fẹ́ mú iṣẹ́ Ọlọ́run ní òkúdùn. Kí ni báwo lẹ ṣe feel? Ṣé ẹ feel pé yẹ fẹ́ gba boys mi jẹ́ ní jàre, àbí ẹ feel pé àbí ṣé Ọlọ́run gan wù yín, ṣé nǹkan tó wù yín láti ṣe ni tẹ́lẹ̀tẹ́lẹ̀, àbí ẹ kàn ń ṣe normally? Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní wàásù ọ̀rọ̀ Ọlọ́run, ó ti wá di wípé wọ́n ti ń fún mi ní àyè láti wàásù ìrere nínú ìjọ. Wọ́n ti ń pè mí jáde láti lọ wàásù ìrere bí mo ṣe wà ní ọmọ kékeré yẹn náà. Mo sọ lẹ́ẹ̀kan pé láti ìgbà yẹn ló ti ń pè mí ní kékeré Jésù, ní kékeré. So láti ìgbà tí mo ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run yẹn, ẹ̀mí Ọlọ́run ti ń gbé inú mi. Mi ò rò nípa ti ayé mọ́. Lóòótọ́ máa ń lọ sí school, mo dẹ̀ ṣe déédéé ní ilé ìwé. Ṣùgbọ́n tí bá ti kúrò ní ilé ìwé, máa rò nípa ti ọ̀rọ̀ Ọlọ́run, nípa ti ẹ̀mí mímọ́. So tí bá dé church gan, ó dé level kan mo bẹ̀rẹ̀ sí ní kọrin nínú ìjọ. At the age of 15 years, mo ti bẹ̀rẹ̀ sí ní kọrin nínú ìjọ. Ṣé ẹ pé tó bá fẹ́ kọrin nígbà náà, tó bá fẹ́ kọrin àríyá, èmi ló máa pè, máa kọrin, ẹ̀mí máa sọ̀kalẹ̀. Tó bá tún di àkókò ìwàásù náà, níjọ́ tó bá yẹ fún ní ìwàásù, màá wàásù. So ẹ̀mí Ọlọ́run ti ń gbé inú mi, mo dẹ̀ ti ń fi ara sílẹ̀ fún Ọlọ́run tí mo ti wò, tí ẹ̀mí mo ti bá mi sọ wípé iṣẹ́ ìránṣẹ́ ni máa ṣe. Mo ti bẹ̀rẹ̀ sí ń fi ara sílẹ̀ fún Ọlọ́run ní ọ̀nà kan àti ìkejì. Ó dẹ̀ jẹ́ ohun tó dùn mọ́ mi nínú, tó ti bá ti wà níwájú Ọlọ́run, inú mi máa ń dùn. Báwo lẹ ṣe dá ohun ẹ̀mí mímọ́ mọ̀ àbí ohun dàkejì? Báwo lẹ ṣe dá mọ̀? Báwo lẹ ṣe mọ̀ pé ẹ̀mí mímọ́ ló ń bá mi sọ̀rọ̀ yìí, ẹ̀mí mímọ́ kọ́ ló ń bá mi sọ̀rọ̀? Báwo lẹ ṣe lè identify ohun méjèèjì? Ṣẹ̀rí àkọ́kọ́ ní ìgbà tí wọ́n sọ fún mi pé ẹ̀mí mọ́ sọ wípé kí n lọ wàásù ìrere, tí mi ò dẹ̀ mọ̀ nǹkan tí máa sọ, tó dẹ̀ di ọjọ́ náà tí ẹ̀mí mímọ́ dẹ̀ fọhùn jáde. Ibẹ̀ ni mo ti wò pé ẹ̀mí mímọ́ ló ń sọ̀rọ̀ wípé òun fẹ́ lò mí fún iṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n nígbà tó tó àkókò kan tí mo bẹ̀rẹ̀ sí ń dàgbà sí nínú ẹ̀mí, tí mo ń pé bí 16 years of age, mo bẹ̀rẹ̀ sí ń gbóhùn Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí ń gbóhùn Ọlọ́run. Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bá mi sọ̀rọ̀ lójú àlá, nígbà mi á bá mi sọ̀rọ̀, nígbà mi máa ríran, ó lè má yé mi, ó lè má tètè yé mi, ṣùgbọ́n a bẹ̀rẹ̀ sí ń fún mi ní ìmọ̀. Mo lè lọ bá òjíṣẹ́ Ọlọ́run pé mo ní nǹkan báyìí, wọ́n sọ bí mo kì í nǹkan báyìí ló túmọ̀ sí. Àti ó yá bẹ̀rẹ̀ sí ń fún mi ní ìtumọ̀ nínú ìran. So ní ìgbà náà nínú ìjọ gan, mo máa ń jáde láti sọ fún àwọn ìjọ yìí pé báyìí ni Ọlọ́run ọmọ ogun wí fún mi, tó dẹ̀ máa ń wá sí ìmúṣẹ. So mo ti wí pé ẹ̀mí mímọ́ ló ń gbé inú mi, ló dẹ̀ ń fọhùn jáde. Now, báwo lè ṣe lè dá ẹ̀mí mímọ́ mọ̀ yàtọ̀ sí nínú ẹ̀mí èṣù, ọ̀kí má pè lẹ́mí èṣù, kí n pè ní ẹ̀mí kẹ́mí àti ẹ̀mí mímọ́? Ẹ̀yin kọ́ nìsín ẹlẹ́ran ara, báwo la ṣe lè dá pé ẹ̀mí mímọ́ ló ń bá mi sọ̀rọ̀ yìí, kì í ṣe ẹ̀mí mímọ́ ló ń bá mi sọ̀rọ̀? Àwọn bí a ṣe lè dá ẹ̀mí mímọ́ wá ó yàtọ̀ sí ara wọn. Àkọ́kọ́, Ọlọ́run kì í ṣe ibi. Ṣe rí ohun tá a bá ń sọ̀rọ̀ nípa dídá ẹ̀mí mímọ́ mọ̀, ó pín sọ̀nà ọ̀pọ̀. Àkọ́kọ́ Bíbélì wí pé ó ní pé tí ẹ̀mí mímọ́ bá sọ̀rọ̀, ó ní yóò wá sí ìmúṣẹ. Ọ̀rọ̀ tí ẹ̀mí mímọ́ bá sọ, dandan ni kó wá sí ìmúṣẹ. Lóòótọ́ ó lè pẹ́. The Bible says though it may tarry, but it surely come to pass. Tí ẹ̀mí mímọ́ bá fọhùn pé nǹkan báyìí máa ṣẹlẹ̀, tó bá pé ẹ̀mí mímọ́ ló sọ, tí kì í ṣe ẹ̀mí mìíràn, ó máa wá sí ìmúṣẹ. Àkọ́kọ́ nǹkan tá fi lè dá ẹ̀mí mímọ́ mọ̀ nìyẹn. Èkejì, ẹ̀mí mímọ́ kì í gbé inú ẹ̀ṣẹ̀. Ó ní ta ni yóò gorí òkè Olúwa lọ, tàbí tẹ́ ń lu mọ́ rẹ̀. Ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun kì í gbé inú ìwà ìdọ̀tí. Ṣé ń gbọ́ mà? Now tí ẹ̀mí mímọ́ bá fi ìran ohun ènìyàn, o ní láti mọ̀ pé ìran eléyìí ẹ̀mí mímọ́ ni. Ìwọ tó bá jẹ́ pé o jẹ́ ẹlẹ́mìí òkùnkùn àbí ẹni tó jẹ́ pé ó máa ń hùwà ẹ̀ṣẹ̀ ní gbogbo ìgbà, ó máa le fún ẹ̀mí mímọ́ láti bó orú ènìyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ìdí nìyẹn tó jẹ́ pé question tẹ́ bẹ̀rẹ̀ question tó lágbára ni. Ẹlòmíràn Sátánì máa fi ìran wọn, á rò bí ẹ̀mí mímọ́ ló fi wọn. Gbogbo èyí tí Ọlọ́run ṣe, Bíbélì wípé wọ̀nyí ni èṣù ń ṣe. Ìdí nìyẹn tó jẹ́ pé ní ìgbà tí Mósè ju ọ̀pá ọwọ́ rẹ̀ sílẹ̀ tó di ejò, aláìpàyídà náà ju ọ̀pá wọn sílẹ̀ ó di ejò. Ṣùgbọ́n òun kọ́ ni pé kò sí bí èṣù ṣe ní agbára tó, kò tó kíní kan fún Jésù. At the end, agbára Ọlọ́run ló máa yí kíni, ló máa borí. So ọ̀nà tí ọdún ìgbà dẹ́mi mímọ́ mọ̀ ní pé àkọ́kọ́, ẹ̀mí mímọ́ kì í ṣe ibi.
Sátánì ló ń ṣe ibi. Ohùn Ọlọ́run yàtọ̀ tá a máa ń sọ̀rọ̀ nípa ti ìgbóhùn. Ṣé ohùn Ọlọ́run yàtọ̀ sí ohùn ènìyàn? And then nígbà tí ènìyàn bá gbóhùn tó bá ní pé mo gbóhùn pé nǹkan tí kì í ṣe tèmi ẹ̀mí yẹn ní kí n lọ mú. Ṣé ọgbọ́n Ọlọ́run ò lè sọ pé kí n jalè? Ẹlòmíà sọ fún yín wípé ẹ̀mí Ọlọ́run darí àwọn pé káwọn fẹ́ ìyàwó 2 mẹ́ta tó dẹ̀ jẹ́ olùṣọ́ àgùntàn. Wọ́n ní ẹ̀mí mímọ́ ló sọ bẹ́ẹ̀. Ẹ̀mí mímọ́ kì í sọ orú ẹ̀. Torí àwọn olùṣọ́ wà tó níbi 8. Bẹ́ẹ̀ni tí wọ́n níbẹ̀ yẹn náà wọ́n máa sọ fún yín wọ́n fẹ́ fi cover ara wọn up. Bí Ádámù àti Éfà ṣe farapamọ́ nínú ọgbà Édẹ́nì. Wọ́n ní ẹ̀mí mímọ́ ló sọ fún àwọn pé kí àwọn lọ ní ìyàwó ìkejì àbí ìkẹta. Ṣé kí wọ́n bá ṣe àgbèrè? Kọ́ máa bá ṣe àgbèrè yìí pé ẹ̀mí mímọ́ ló sọ pé ó lè jẹ́ ìyàwó kejì yẹn àbí kẹta ló máa jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ àwọn kó yegi ni kó gòkè sí. Ẹ̀mí wọn lè sọ bẹ́ẹ̀. Ṣé ètò ẹ̀kọ́ ń lọ sórí òkè? Bẹ́ẹ̀ni ìyẹn lè máa fi rí pé ẹ̀mí èṣù ló ń sọ̀rọ̀. Kì í ṣe. Tàbí àwọn fúnra wọn ni wọ́n ń fọhùn nígbà tí wọ́n ní ẹ̀mí mímọ́ ló ń fọhùn. Ẹ mọ́ kí n sọ ohun tí kò bá ìlànà Ọlọ́run mu. Ìyẹn kejì. Ṣé wá rí ìkẹta ní pé kò sí ẹni tí a ò lè fi hàn wọ́n. Ó jẹ́ àlá, ìyẹn àlá. Nípa yìí mo máa ń sọ̀rọ̀ nípa àlá. Tẹ́ mo bá ń báyọ̀ sọ̀rọ̀ nípa àlá, ó lè bá ẹlẹ́ṣẹ̀ sọ̀rọ̀. Ó lè bí èèyàn mímọ́ sọ̀rọ̀. Ṣùgbọ́n ìdí àlá yẹn ni kò wò dáadáa. Ṣé rí àlá jẹ́ ìdí Ọlọ́run? Sátánì kì í sábà lo àlá láti bí èèyàn sọ̀rọ̀. Ẹ̀mí mímọ́ ló máa sábà lo àlá láti bí èèyàn sọ̀rọ̀ torí pé ìdí Ọlọ́run. Ṣùgbọ́n Sátánì lè lo ojú àlá láti ta ọfà fún ènìyàn àbí láti ṣe ibi fún ènìyàn. So tí ènìyàn bá lálàá, Ọlọ́run ń bá ẹ sọ̀rọ̀ ní ọ̀nà kan àti ìkejì láti kíyèsára ni. Ṣé ń gbọ́ mà? Láti kíyèsára ni. Ṣùgbọ́n bí àlá ṣe ń gbé ènìyàn sókè ló ṣe ń gbé ènìyàn wálẹ̀. Ìyẹn nípa ti àlá. Mo lè sọ nípa ti ìgbóhùn. Bẹ́ẹ̀ni. Ohùn Ọlọ́run yàtọ̀ sí ti ènìyàn. Ṣùgbọ́n kò lè yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àfi àwọn tó máa ń gbóhùn Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run kì í sọ ọ̀rọ̀ ibi. Ẹ lọ ṣàgbèrè, lọ jalè, ẹ lọ purọ́. Ẹ̀mí mọ̀ ní sọ bẹ́ẹ̀, ẹ̀mí èṣù ni. Ibẹ̀ lè máa ti mọ ẹ̀mí mọ́ yàtọ̀ àti ẹ̀mí èṣù. Àti pé tí ọ̀rọ̀ yẹn bá jáde, ìjó wá sí ìmúṣẹ àbí kò wá sí ìmúṣẹ. Ẹ máa mọ èyí tó sọ̀rọ̀ ní méjèèjì. It's like nǹkan tó ṣẹlẹ̀ ní àìpẹ́ ní orílẹ̀-èdè yìí. 4 months ago ni ẹ̀mí mọ́ ti sọ fún mi pé ẹni tó ń fẹ́ lò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí òun ni Buhari. Mo dẹ̀ sọ sí pépà, ó wà ní pépà. Mo sọ fún àwọn ìjọ, mo gbogbo tí bá lọ Olúwa sọ báyìí fún mi pé ẹni báyìí lòun fẹ́ lò. Ṣùgbọ́n nígbà tó tó àwọn nǹkan, àwọn òjíṣẹ́ Ọlọ́run kan lórílẹ̀-èdè tó ẹ̀pọ̀n tẹ̀ tún ga, a gbọ́ pé ẹlòmíì ni wọ́n ń dárúkọ, ìwọ Ọlọ́run fẹ́ lò. Mo tún padà lọ sọ́dọ̀ Ọlọ́run. Ìwọ ló sọ fún mi, ó tàn mí rì. Parọ́. Ìwọ kì í parọ́, ìwọ ń ṣèké. Olúwa ní kí n máa wò wọ́n tó ń fẹ́ ṣe. Pé tó bá yẹ pé lóòótọ́ ni, ọjọ́ tó máa announce ẹ̀ mo wà ní program, Tuesday program sì máa ń ṣe láàárọ̀. Mo ń yẹ̀rà níwájú Ọlọ́run báyìí pé Ọlọ́run, orin mo kọ́ túra. Ibi tó bá yẹ pé lóòótọ́ ìwọ ni Ọlọ́run. Mo ní ìwọ kì í ṣe ènìyàn tí ń parọ́. Ìwọ kì í ṣe ènìyàn tí ń ṣèké. Ìwọ kì í ṣe ènìyàn tí ń ronú pìwàdà. Ṣùgbọ́n ṣá Ọlọ́run ni ọ́, Ọlọ́run tó jọ Ọlọ́run lọ, ọba ayérayé. Which is my first album tí wọ́n fi pè mí ní ọmọ májẹ̀mú. Bí mo ní kọrin yẹn, Ọlọ́run wá sọ fún mi, ó ní tó bá yẹ pé èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ, tó dẹ̀ gbàgbọ́ nínú ohùn mi, ó ní màá rí ohun tó máa ṣẹlẹ̀. Torí at that stage, ọkàn gbogbo ọ̀yàn kò lù pé kí ló fẹ́ ṣẹlẹ̀ lónìí. Ṣùgbọ́n kò pẹ́ tí a parí ìsìn yẹn, Olúwa sọ wípé láàrin wákàtí 3 máa gbọ́ ìpè kan lórílẹ̀-èdè Nàìjíríà tó dẹ̀ máa ya ogun yàn lẹ́nu. Mi ò mọ̀ bóyá president ló máa pè. After 3 hours, the president pè wọlé, tí wọ́n ní president congratulate General Buhari. Ọlọ́run ló sọ yẹn. Ó wà ní pépà, gbogbo wọn kà. Ohun Ọlọ́run nìyẹn. Èyí tí ó máa ń ṣe Ọlọ́run kò lè wá sí ìmúṣẹ. Níbẹ̀ ni máa ti mọ ohun Ọlọ́run yàtọ̀ sí ohun ti ènìyàn. Gbogbo èèyàn ara lé, òun lè mà sí ń gbọ́ yẹn lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run alààyè ọmọ májẹ̀mú. Bá ṣe lè dá ohun Ọlọ́run mọ̀. Ọlọ́run kò ṣẹ́, ẹ̀mí mọ́ kò ṣẹ́. Ẹ wo, ẹ jẹ́ ká lọ sí ilé agbára. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Ọba tó mú wa wà láyé, tó mú wa wà láàyè, tó tún wa wà láàyè ara wa. Ẹ jẹ́ ká dúpẹ́. À ń bọ̀. Ojúlé yára, ojúlé yára, ọba tó bá Jésù mi, arúgbó ọjọ́ mi nìyẹn. Olúwo ti ṣe o, Olúwo ti ṣe o, àwa dúpẹ́ Olúwa.
You butter my bread. If not be you, I for don't buy. You give me shelter, oh, when I no get place to stay. You give me food to eat when I dey hungry. You come give me water when I dey thirst, oh. Almighty God, you are. Hey, whoa. Now you they look after me when some people not send me, but you send me. Savage you send me. Enyi koya nuliche mao, odoma wa nuliche mao. Uwi obuko kunjiye kogicho, awaduko oluwa baba mi oh. Na 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 na. I'm in love with you, and I'm very very grateful. Oluwa ti ṣe o, Oluwa ti ṣe o. Of my struggle and pain, you are the one that make my life so beautiful, like a sunshine. Oh yeah, oh yeah, oh. When I look around the world, it be like say my world don't end. Oh, I cry so deep, water come finish from my eyes. You can't come to my head. You brought me back to life. You make me to smile again. Now waiting I go do. Now waiting I go talk. For waiting you do for me, oh. That to say you too much. Angule oh. Ochonya ngule la pokumodo. Awadu